Ìmínà ṣètánì rojim bismillahirrahmanirrahim sálàáfíà ni mo bá yín ẹ̀yin tèmi ṣé láyà tàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two náà ṣe wà lénìí. Mo dúpẹ́ fún Ọlọ́run fún wákàtí yìí. Mo ti drop one video níjọ́ kan tí mo sọ pé ọkọ mi máa ń tètè dà àbí OKO mi máa ń tètè dà, whichever way tí ẹ bá lè kà á sí. So àwọn èèyàn kan wá béèrè lọ́wọ́ wa pé ṣé kò sí oúnjẹ tí èèyàn lè jẹ tó jẹ́ pé ó máa help inú irú mátà báyìí. Mo wá wò pé ó wà irú oúnjẹ tí èèyàn lè jẹ either natural àbí unnatural. So èmi on point mo wá mo lọ bá yín wà mo ní kí n wá fún yín either fún kó increase strength àbí kó reduce the premature ejaculation. Ó ní àwọn olóyìnbó ń pè ní Aphrodisiac, pé Aphrodisiac ni àwọn substance tí ó increase sexual desires àbí sexual attractions àbí sexual pleasure àbí sexual behaviour. Ó range from varieties of plants, food, fruits, both even chemicals. So èmi wá fún yín ní àwọn natural one but maybe as time goes on bí mo ṣe ń sọ kínní lọ́wọ́ èèyàn kan mention kan sí mi tí wọ́n sábà tà ní ọjà bẹ́ẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ ti mọ irú ẹ̀ àmọ́ nǹkan tí mi dídì gbé wá fún yín tẹ́lẹ̀ lénìí àwọn natural bí oúnjẹ ni natural bí oúnjẹ mo fẹ́ recommend fún yín. Ó lè help long lasting, ó dẹ̀ lè help strength, ó dẹ̀ lè help sweetness. Yes, recommended for both women àti men. Ṣẹ́yìn gbọ́ mi ẹ̀yin tèmi? Yes. Number one on the list ó ní black seed. Kí la fẹ́ fi black seed wé? Àǹfààní black seed pọ̀ gangan because kí ní tá à ń sọ yìí either excitement or premature ejaculation ó need at least some percentage of intake zinc àti magnesium. Wọ́n dẹ̀ ti discover pé black seed ó contain both nutrients. Ó contain ẹ̀ ní black seed. Àwọn experience àwọn èèyàn wọ́n jẹ́ ká mọ̀ pé black seed is good for strength, is good for libido, is also good for prolonged kíyàn tó dà ó dà ó mọ̀ pẹ́ fáwọn tó ń lò black seed dà. Then number two ó ní gorontula ó dà fún obìnrin ó sì dà fún ọkùnrin ó increase libido ní gorontula. Ẹ lè jẹ seed like 5 a day. Ẹ bá fi lè jẹ 5 nísìnyí 5 yẹn máa ṣiṣẹ́ kalẹ̀ even almost for 3 or 4 days. Black seed ẹ lò lasting at night. Ẹ bẹ̀rẹ̀ sí ní lo black seed ẹ ti máa rí yàtọ̀ ẹ̀. Going Aphrodisiac orógbó bitter kola. Àwọn scientists wọ́n lè sọ pé àwọn orí kankan tó jọmọ́ bẹ́ẹ̀ yín náà mọ̀ pé àwọn onítìbílẹ̀ wọ́n lò fún tó wá fẹ́ ṣe àgbo fún àwọn ọmọkùnrin pé kí wọ́n mọ̀ last. Ó wà lára nǹkan tí wọ́n ń lò ní orógbó wà ń bẹ̀. Then tiger nut number 4 tiger nut aya táwọn Haúsá pè ní aya yẹn ẹ mọ̀ pé wọ́n máa ń mix ẹ̀ mọ́ dobino wọ́n máa ń mix ẹ̀ mọ́ àgbọn. So ohun ìyẹn máa ń increase the sweetness. Ẹ bá jẹ́ papọ̀ tẹ mix aya that is tiger nut date àtàgbọn papọ̀ tẹ fi ṣe bí a kind of juice. I'm telling you ó máa dàbí heaven and earth lẹ́yìn àtìyàwó yín ni heaven on earth sorry. Then banana ó máa ń jẹ́ kí ọkùnrin wà long last. Ó dẹ̀ ó fa quality semen àti strength. Then again ẹ̀yin náà mọ̀ milk is good for this thing. Yogurt is good. Going Aphrodisiac. Garlic is good. Ginger is good. Wheat is good. Rice protein is good. So àwọn oúnjẹ tí a bá yín mú wá nìyẹn. Nísìnyí black seed kò ṣe nǹkan tó cheap mọ́ ó ti wọ́n
ní black seed nísìnyí ká tó sọ̀rọ̀ transportation size ilé ní black seed yẹn máa rí ní 1000 tẹ bá wá fẹ́ kí n bá yín mix Golden Tula mọ́ ṣe mọ̀ pé gbogbo ẹ̀ ó ti tún papọ̀ nìyẹn. Then ìwọ tó bá experience early ejaculation ẹ sá fún òrombó, ẹ sá fún hot spices, very hot spices, ẹ sá fún acha, ẹ tún lè wádìí àwọn kan míì sí but àwọn oúnjẹ tí mò ń sọ yìí especially all sour fruits, all sour kí nǹkan sour ìwọ tó bá experience early ejaculation sá fún anything sour. Then èyí tó ti mọ́ help èèyàn again watermelon ó mọ́ increase sexual life èèyàn watermelon. Then you need water in sperm production, you need lots of water. Then ẹyin ẹ need ẹyin, in fact combination tó bẹ́ẹ̀ bóyá lè ṣe ni combination of ẹyin àti banana kí wọ́n smash ẹ̀ papọ̀ is a great deal, it's a great deal. Then obìnrin you understand pineapple da watermelon fóbìnrin náà is okay. Coconut oil tẹ bá rí coconut oil tó pure ẹ̀yin ẹ mú in the next 5 minutes ẹ máa rí bẹ́ẹ̀ ṣe máa fi nísàlẹ̀. But nínú gbogbo eléyìí nínú gbogbo ìta kàtán olórí ibẹ̀ the only and major and important aphrodisiac tó ń ṣiṣẹ́ gangan jùlọ òun ni kíni òun ni ọkàn yìí òun ni tí ẹ bá fún mi ní gbogbo ẹ̀ tí ọkàn mi ò bá síbẹ̀ kò lè ṣiṣẹ́ ẹ̀yin náà mọ̀ kò ní ṣiṣẹ́. Nísìnyí ìyàwó rẹ̀ jókòó lẹ́yìn sí ó wà ṣọ́ọ̀bù ó ń calculate owó bísínẹ́sì ọ̀la ìwọ wá gbé jùsì sẹ́gbẹ̀ẹ́ báyìí ìwọ wá sí kọ́nà wá ju àwọn aphrodisiac ẹ sínú rẹ̀ àwọn oògùn tó mára ṣe péńpéńpé fún ọkọ ó wá mú wàhálà ọkàn rẹ̀ ò ní síbẹ̀ àmọ́ ẹ jẹ́ kí wọ́n wà involve. Ìyàwó mi owó lélẹ̀ mo rí i pé ọkàn rẹ̀ ò kì í sí nínú bíbí wọ́n ní Golden Tula wọ́n ló dáa, wọ́n ní coconut oil pure one wọ́n ló wà òkè, wọ́n ní black seed ó wà òkè lọ rà á. Then there's one ká ló pè ní chemical substance because àmọ́ kan tí wọ́n fi mix ẹ̀ wọ́n pè ní Spanish gold or Spanish fly or Spanish gold you understand òun náà wà òkè wọ́n ní Spanish gold yẹn o wọ́n ní is it Spanish fly golden Spanish fly yeah something like that wọ́n ló ń ṣiṣẹ́ o kó lọ rà á ó rà á tán ọkàn rò síbẹ̀ kò ní ṣiṣẹ́ ẹ jẹ́ kó lọ rà á fún rẹ̀ mínítì tó fẹsẹ̀ rìn lọ yẹn ó ti ṣiṣẹ́ bó bá tiẹ̀ fẹsẹ̀ rìn lọ wo ìyàwó mi kìíní yìí wọ́n ní iṣẹ́ rẹ̀ ní tó ti gbọ́ sétí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó ti gbọ́ sétí so whoever is going to use it ẹ jẹ́ kíyàn náà mọ̀ pé iṣẹ́ tó ń ṣe lélẹ̀ ọkàn ní number 1 aphrodisiac ọkàn ní number 1 gbogbo ẹ̀yin tẹ́ ń complain pé ìyàwó yín báyìí ẹ involve wọn pé ìyàwó mi wọ test kínní ta ló fẹ́ nǹkan tó dáa kò síyàn tó fẹ́ nǹkan tó dáa everybody ló fẹ́ nǹkan tó dáa. So ẹ̀yin tí ẹ bá understand jùjùjù ẹ lè kàn sí wa sóyè yín then èèyàn tó bá tún mọ more of this food ó lè jẹ́ kí a gbọ́ ní comment box. Black seed nǹkan tó dáa ni èèyàn kan ti sọ fún mi experience èèyàn kan sọ fún mi pé ìgbà tí ọkàn ò tiẹ̀ sí níbẹ̀ ọkàn ò ọkàn ò tiẹ̀ sí níbi kíní ó ní bó ń ṣe lo black seed ní alẹ́ yẹn nìyẹn ìgbà tó máa jí báyìí ara ó ti ṣe pépépépé ẹ ti mọ̀ pé ọkàn ni so already ọkàn rẹ ti wà ń bẹ̀ pé ọkàn mi ò lọ bí báyìí ṣó yẹ yín ọkàn rẹ ti wà ń bẹ̀ kó tó di pé wàá lo oògùn yẹn so ọkàn pẹ̀lú nǹkan tó lò ó wá connect together níṣẹ́ yẹn fi dáa tí ọkàn ò bá síbẹ̀ kò ní ṣiṣẹ́ no matter what you take ẹ need láti jẹ́ kí ọkàn yín kó wà ń bẹ̀ ọkàn yín tó bá wà ń bẹ̀ ló máa gbé iṣẹ́ yẹn yọ. This is on point by 2 using